ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ Ẹtì ọjọ́ 13 oṣù Ọ̀pẹ 2024. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù Bélú 2022. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìṣàkóso ara wa padà ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni. Òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá jẹ́ orílẹ̀-èdè tí gbogbo àgbáyé ti mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ohun kan ṣoṣo tí ó kù ni pé kí àwọn agbésùmọ̀mí ajẹgàba kí wọ́n kúrò ní oríkò ilé ìṣàkóso wa, kí a lè bẹ̀rẹ̀ iṣẹ́ pátápátá, kí wọ́n sì kúrò ní gbogbo agbègbè igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ DRY, kí gbogbo ètò tó ń jẹ́ Nàìjíríà ó kúrò ní igun mẹ́rẹ̀ẹ̀rin DRY. Oríkò ilé ìṣàkóso wa ni ìjókòó àṣẹ wa, kí a bọ́ síbẹ̀ ló kù. Àwọn tí wọn kì í ṣe ìlú, tí wọn kì í ṣe orílẹ̀-èdè, àwọn ni wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa. Orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Òun náà ni wọ́n ń pè ní Yorùbá Nation, Yorùbá Kingdom, Yorùbá Land, Yorùbá Country ní àtijọ́. Ó ti di DRY láti ọjọ́ 12 oṣù Igbe 2024. Ní báyìí ó ti di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni láti sọ wípé òun fẹ́ gba Yorùbá Nation nítorí kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. DRY nìkan ló wà, gbogbo wọn ti wà lábẹ́ DRY. Ẹnikẹ́ni tó bá pe Yorùbá Nation láì pe DRY, ẹ̀ṣẹ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀. Ohun yòówù kí o pe orílẹ̀-èdè Yorùbá láì fi DRY sí, ọ̀ràn dídá ni o. Yálà o fẹ́ sọ ọ́ lọ́rọ̀ ni tàbí kọ ọ́ lórin, láì fi DRY sí o ti dá ọ̀ràn lábẹ́ òfin àgbáyé àti lábẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Mi ò mọ̀, kò sí níbẹ̀ o. Nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè DRY kó jẹ́ kó mọ́ òun lára, kó má pè é ní orílẹ̀-èdè Yorùbá nìkan láì fi DRY sí. Ibikíbi tí a bá ti gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, kí ẹni náà mọ̀ wípé òun ti dáràn. Ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè ìṣàkóso ara ẹni, agbègbè àjogúnbá ìṣàkóso ara ẹni, yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn ń hùwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórílẹ̀ ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Olódùmarè, 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 Ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó, Ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó ní ìwáṣẹ̀. Ẹ̀yin ni apá ńlá, Ọlọ́run tó pe màmá tí màmá sì jẹ́ akéèpè. Kò sí kan méjì lórí àwọn ajẹgúdújẹrá, àwọn ẹni ìgbẹ́ni parun, àwọn ẹni òfò tó ná kọ̀nà táwọn aṣáájú fẹ́ gbé gbà lórí ilẹ̀ Yorùbá tí Ọlọ́run dá wa sí. Òun la fẹjú ẹ̀ wá sún Ọlọ́run gágo. Ọba tí ń jẹ́ mi náà ṣe bẹ̀rẹ̀ tó tẹ̀lé Yorùbá dó, bá mi dáná ya wọn. Ọba tí ń dàn pẹ̀lú ọwọ́ iná, kí iná ni wọ́n dàn kúrò lédè Yorùbá.
gbogbo àwọn tí à ń bá wí ó ní ẹni kẹta bá tó bá warùn kì á ti kìlọ̀ fáwọn wọ̀nyí àwọn agbésùmọ̀mí ìjọba Nàìjíríà tí bẹ́ẹ̀ lóde máa tatuwa á ti kìlọ̀ fún pé kó kúrò lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n wọ́n ní àwọn ò ní gbọ́ ó ní ẹni kẹta bá wí tó bá warùn kì ó ní yóò pa lójì láì ṣàtúnṣe Ọlọ́run àwọn ọ̀run Ọlọ́run tó tẹ̀ bá dó àti bá àwọn èèyàn yìí wí wọ́n warùn kì ìpàǹtí kò dé bá látọ̀nà wọn Olúwa jẹ́ kó panimáyé Ọlọ́run tó tẹ̀ bá jẹ́ kó panimáyé á pé gbogbo ẹ̀ tẹ́ ti jà lótìtọ́ nílẹ̀ Yorùbá á pa àwọn tí wọ́n ti paná bí ìfọ̀nàfọ̀ṣù ẹ̀ dìde ẹgbẹ̀sọ́ lára wọn Ọlọ́run ẹ̀sọ́ dìde ẹgbẹ̀sọ́ lára wọn gbogbo tí wọ́n fèrè kójọ́ lè bá kó dìbà jẹ wọn lójú ìbàjẹ́ kó fi lọ́ọ́ ṣe bùgbé ipa ikẹ́ kó dé bá wọn lé àtọ̀nà wọn kó ṣòfò dànù ìwà wàlẹ̀ pàmáyà kó ṣẹ̀ṣẹ̀ àgbáyé Ọlọ́run àwọn ọ̀run gbogbo àwọn tí ń gbọ́ ìṣubú àwọn aṣáájú wa tó náà wá aṣáájú kò ní worí kò wọ́n lọ ní ilẹ̀ Yorùbá bó ti kọ́ pọ̀ nípa àtàgbà tó àtàwọn olùdarí sí àtàwọn lọ́balọ́ba wọn àtàwọn ìjòyè wọn àti gbogbo àwọn ilé tí wọn bó ti kọ́ pọ̀ nípa àtàgbà tó àti àwọn àfa wọn àti ṣẹṣẹ wọn Ọlọ́run ayérayé fi náà wọn dànù ìpa ike kò dé balẹ̀ wọn ìbànújẹ́ kò ṣubú lù wọn ìbànújẹ́ kò ṣubú lé àtọ̀nà wọn kọ́ parí máa yé wọn ní péje òfò lọ́ máa ṣekú ìlà àdàdà gbé wọn mi wọ́n ṣẹ̀ sàgbáyé ó ti bò ti dúbẹ̀ ó ti bò ti dàṣẹ kò yí padà àṣẹ tèdùmarè bẹ́ẹ̀ ni yóò rí. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọ̀gọ̀rọ̀ èrò tí ìran kan ìtàn kan àṣà kan èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀ tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀ ṣé ó yé wa. ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY gbogbo wa ni a lérò pé bóyá ti gbọ́ ọ̀rọ̀ tó ń lọ nípa ọmọ ọkọ Yorùbá arábìnrin Kẹ́mi Badnoch tó jẹ́ aṣojú ìmójútó ìlú pàtàkì ní ilẹ̀ Gẹ̀ẹ́sì àti igbákejì ààrẹ àwọn agbésùmọ̀mí Nàìjíríà ìyẹn Shettima. ọmọ ọkọ Yorùbá ni Kẹ́mi Badnoch o kí ẹnikẹ́ni má ṣe bú ọmọ Yorùbá Kẹ́mi Badnoch ẹni tí igbákejì ààrẹ àwọn agbésùmọ̀mí Nàìjíríà ń yọ ṣùtì ọ̀rọ̀ kọ́rọ̀ sí. tí a bá wo ọ̀rọ̀ tí arábìnrin Kẹ́mi sọ ó ní mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgboro ayé. ẹ jẹ́ kí a ṣe àkíyèsí bí ó ṣe jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n tí ó jẹ́ pé ó ń ṣe iṣẹ́ aṣojú ìmójútólú ní ìlú ibòmíì síbẹ̀ kò ti ìran ẹ̀ dànù kò sọ pé òun kì í ṣe ọmọ Yorùbá. eléyìí jẹ́ ohun ìwúrí lọ́pọ̀lọpọ̀. ó jẹ́wọ́ pé ọmọ Yorùbá ni òun kò sẹ́ ìran rẹ̀. arábìnrin yìí jẹ́wọ́ pé Yorùbá ni àwọn sì mọ bí ètò Nàìjíríà ṣe ń lọ. ṣe àkúkú mọ̀ pé ètò àkópọ̀ amúnisìn ni. bí ó tilẹ̀ jẹ́ pé ìlú ibòmíì ni arábìnrin Kẹ́mi àti àwọn mìíràn bẹ́ẹ̀ ti ń ṣiṣẹ́ ọmọ ọkọ Yorùbá ni wọ́n. àwa ọmọ Yorùbá a kì í ṣe èèyàn burúkú. oríṣiríṣi ọ̀nà ni a ti ní ògo tí ó sì jẹ́ pé ìta ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí lọ ń lo ògo náà nígbà tí ìkójọpọ̀ amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà kò fún wọn ní ààyè. arábìnrin Kẹ́mi fi yé wọn pé Yorùbá ni òun àti pé Yorùbá tí òun jẹ́ ó ju ọ̀rọ̀ jíjẹ́ Nàìjíríà lọ. ó sọ èyí nítorí ó mọ̀ pé ètò lásán níbi tí wọ́n ń pè ní Nàìjíríà. òun ni ó fi sọ pé òun mọ bó ṣe ń lọ nígboro ayé. nítorí náà ńṣe ni arábìnrin Kẹ́mi ń sọ fún Shettima pé kó bára ẹ̀dà sọ́hùn fún ọ̀rọ̀ kùbákùgbé tí Shettima ń sọ. a fi àsìkò yìí gba gbogbo ọmọ ọkọ Yorùbá gidi ní ìmọ̀ràn kì í ṣe àwọn ọ̀dàlẹ̀ o gbogbo IYP nítòótọ́ ẹ dìde níbikíbi tí ẹ bá wà lágbàáyé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá ni ẹgbẹ́ Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ẹgbẹ́ga. kéde o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéde o.
ṣáájú kókó inú ìròyìn náà. Ajẹgàba ń fi ìyà jẹ IYP. Lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ni ètò ẹ̀kọ́ tó yè kooro. Olè amúnisìn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹ̀tọ́ àtọ̀runwá tí àgbáyé náà sì jẹ́rìí sí ní àwọn nǹkan tí ìran Yorùbá dúró lé lórí, tí ó fi jẹ́ pé lónìí àti títí ayé a jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni. Kò sí ẹnikẹ́ni ní àgbáyé tí ó lè yí padà mọ́ o. Orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ní Democratic Republic of the Yorùbá. Lára àwọn ẹ̀tọ́ wọ̀nyí ni ẹ̀tọ́ láti ṣàkóso ara ẹni, èyí tí ó túmọ̀ sí ẹ̀tọ́ láti dá dúró, èyí tí a tún lè pè ní ẹ̀tọ́ láti yan ọ̀nà ẹni fúnra ẹni gẹ́gẹ́ bí àpapọ̀ èèyàn ní agbègbè kan. Ẹ̀tọ́ mìíràn ni ẹ̀tọ́ àwọn ọmọ onílẹ̀, ọmọ ìbílẹ̀. Èyí ni ẹ̀tọ́ ní tí àwọn tí ó bá jẹ́ pé ilẹ̀ àjogúnbá wọn, ilẹ̀ àwọn baba ńlá baba wọn láti ìgbà ìwáṣẹ̀ ni wọ́n ń gbé, tí wọ́n fi ṣe ibùdó tàbí tí wọ́n lè tọ́ka sí pé àwọn baba ńlá baba wọn ni ó ní ilẹ̀ náà. Lára àwọn ẹ̀tọ́ tí irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ní ẹ̀tọ́ láti dá dúró láyé ara wọn, kí wọ́n sì máa fúnra wọn ṣe àkóso ìgbé ayé ara wọn láìsí pé ẹnikẹ́ni ṣe àkóso lé wọn lórí tí kìí ṣe ara wọn, tàbí tí ó ń ṣiṣẹ́ fún ẹnikẹ́ni tí kìí ṣe ara wọn, lòdì sí ìfẹ́ àwọn ọmọ ìbílẹ̀ náà lábẹ́ ẹ̀tọ́ yìí. Ẹ̀tọ́ kẹta mìíràn ni ẹ̀tọ́ àwọn ìran. Èyí ni àwọn tó jẹ́ pé ìran kan náà ni wọ́n jẹ́, ìtàn ìran kan náà ni ó pa gbogbo wọn pọ̀, àṣà àti ìgbé ayé ìran kan náà yìí sì pa wọ́n pọ̀. Bẹ́ẹ̀ ni èdè kan ṣoṣo tí ó jẹ́ ti ìran ọ̀hún pa wọ́n pọ̀, wọ́n sì ní ilẹ̀ àti agbègbè àjogúnbá kan náà tí ó pa wọ́n pọ̀, èyí tí ó jẹ́ pé ilẹ̀ ìbílẹ̀ wọn. Àwọn tí ó jẹ́ ìran kan náà yìí, lára àwọn ẹ̀tọ́ tí wọ́n ní àgbáyé ni ẹ̀tọ́ láti dá dúró, pàápàá lórí ilẹ̀ baba ńlá baba wọn, kí wọ́n sì máa fúnra wọn ṣe àkóso ìgbé ayé ara wọn láìsí pé ẹlòmíràn ń jẹ gàba lé wọn lórí. Ṣé à ń rí báyìí? Àwọn ẹ̀tọ́ wọ̀nyí pọ̀. Olódùmarè ló jogún ẹ̀ fún wa, tí ó sì tún fún màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá Olóyè Ìyáàfin ní ọpọlọ láti ṣe àgbékalẹ̀ lílo àwọn ẹ̀tọ́ wọ̀nyí. Ẹ̀tọ́ mìíràn tún ni ẹ̀tọ́ àwọn ènìyàn tí ilẹ̀ àjogúnbá wọn kò ní àbùlà. Èyí túmọ̀ sí pé àwọn tí ó jẹ́ pé kò tún sí ilẹ̀ àjogúnbá kankan tí ó gba àárín ilẹ̀ àjogúnbá tiwọn kọjá. Ilẹ̀ àjogúnbá wọn kò ní àbùlà rárá. Lára àwọn ẹ̀tọ́ tí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ni pé wọ́n ní ẹ̀tọ́ láti dá dúró, kí wọ́n sì máa fúnra wọn ṣe ètò àkóso ìgbé ayé wọn fúnra wọn lápapọ̀, láìsí pé ẹnikẹ́ni tí kìí ṣe ara wọn ń jẹ gàba lé wọn lórí. Gbogbo àgbáyé ni ó mọ̀ nípa àwọn ẹ̀tọ́ wọ̀nyí, èyí tí ó sì wà bẹ́ẹ̀ ní àkọsílẹ̀ níwájú àgbáyé. Gbogbo àwọn ẹ̀tọ́ wọ̀nyí ni àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY. Nígbà tí a ṣe ìkéde òmìnira wa kúrò lára Nàìjíríà ní 20 oṣù Bélú 2022, tí a sì kéde rẹ̀ ní àkọsílẹ̀ bákan náà sí àjọ àgbáyé, tí kò sì sí ẹnì kankan tí ó gbé ohùn ìlòdì sí jáde. Nítorí pé gbogbo àgbáyé mọ̀ pé ìkéde òmìnira wa lórí ẹ̀tọ́ wa ni. Lẹ́yìn eléyìí ni a fi tó gbogbo àwọn gómìnà Nàìjíríà létí, èyí tí a ti wá kúrò nínú rẹ̀ nípasẹ̀ ìkéde òmìnira wa yìí. Èyí ni àwọn tí ó wà ní orílẹ̀-èdè Yorùbá pé a ti wá láti gba gbogbo ohun tí ó jẹ́ ti ọmọ Yorùbá, ilẹ̀, ilé iṣẹ́, bárékè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn gómìnà mẹ́jẹ̀ẹ̀jọ tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n sì rí ìwé tí a kọ sí wọn náà gbà, pẹ̀lú ìbuwọ́lùwé pé lẹ́tà náà dé ọ̀dọ̀ wọn.
wọn kò sì fèsì kankan tí ó lòdì sí ìwé ìfitónilétí náà láti oṣù Ọ̀pẹ 2022 sí oṣù Ṣẹrẹ 2023 tí gbogbo wọn ti gba ìwé náà láìsí dáhùn àtakò kankan. Pẹ̀lú ìdánilójú yìí tí gbogbo àgbáyé sì mọ̀ tí a sì ní ẹ̀tọ́ láti dá dúró, èyí tí a sì ti ṣe ìkéde rẹ̀ láti 20 oṣù Bélú 2022 ni a fi bọ́ síta tí ìyá òmìnira Yorùbá. Màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá Olóyè Ìyáàfin ní orúkọ gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti DRY ṣe ìpolongo ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá DRY ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Ìjáde wa kúrò nínú Nàìjíríà wá di ohun tí Nàìjíríà gbọ́dọ̀ bọ̀wọ̀ fún láti ọjọ́ náà, nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ṣe ìbúra wọlé fún olórí ìṣàkóso adelé wa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ, tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé láti ọjọ́ náà gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú Democratic Republic of the Yorùbá DRY jẹ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé láti ọjọ́ náà, ọjọ́ 12 oṣù Igbe 2024, ètò amúnisìn tí ó ń jẹ́ Nàìjíríà kò ní ẹ̀tọ́ kankan mọ́ ní ilẹ̀ DRY. Lára àwọn àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ìran Yorùbá nípasẹ̀ màmá wa Ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ni àlàkalẹ̀ fún ètò ẹ̀kọ́. Nínú àlàkalẹ̀ yìí, ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún gbogbo IYP ti DRY láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìgboyè kínní ní fásitì, tí ẹ̀yáwó tí kò ní èlé lórí sì wà fún gbogbo IYP tí ó bá fẹ́ kàwé sí. Lẹ́yìn èyí tí sísan ẹ̀yáwó náà padà kò sì nira rárá. Ohun tí ó dára gbogbo ni ó ti wà ní ìkàlẹ̀ fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY. Ṣùgbọ́n kí ni agbésùnmọ̀mí Nàìjíríà ṣe? Ní kété tí a ti ṣe ìbúra wọlé fún olórí ìṣàkóso adelé wa, tí ó sì yẹ kí àwọn gómìnà Nàìjíríà tí ó wà ní ilẹ̀ Yorùbá ó jọ̀wọ́ iṣẹ́ sílẹ̀ fún ìṣàkóso adelé wa, níṣe ni wọ́n fi àáké kọ́rí tí wọ́n jẹ gàba sórí ibi tí kì í ṣe tiwọn. Látàrí èyí, lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àlàkalẹ̀ DRY fún ètò ẹ̀kọ́, èyí tí ọmọ IYP ti yẹ kí a máa jẹ ìgbádùn rẹ̀ láti oṣù 8 gbáko báyìí tí ìṣàkóso adelé wa ti wà ní ìkàlẹ̀. Àwa IYP kò tí ì rí ìgbádùn náà jẹ nítorí orí kókó Nàìjíríà àti àwọn gómìnà wọn tí wọ́n ń hu ìwà agbésùmọ̀mí àti ìjẹgàba ní ilẹ̀ DRY. Ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ẹ̀rọ ayélujára sọ pé lára àwọn olùkọ́ ní fásitì ìpínlẹ̀ Èkó Democratic Republic of the Yorùbá DRY, èyí ni lára àwọn olùkọ́ ní LASU, wọ́n ti fi ilé wọn sílẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sùn sí ibi iṣẹ́ wọn. Ní ọ́fíìsì wọn ni lára wọn ń sùn sí báyìí. Ọmọ wà nílé, aya wà nílé, baálé ń sùn sí ọ́fíìsì. Odidi olùkọ́ fásitì bíi orí àga ni wọ́n ń sùn sí, bí wọ́n ń tẹ́ni sílẹ̀ ni a ò wá mọ̀. Ṣùgbọ́n ìròyìn náà sọ pé lára àwọn olùkọ́ fásitì ní LASU ní ìpínlẹ̀ Èkó, Democratic Republic of the Yorùbá DRY ti ń sùn sí ọ́fíìsì wọn báyìí torí owó epo pẹtiróòlù tí wọ́n kọjá èyí tí olùkọ́ fásitì máa lè gbé ọkọ̀ tí wọ́n lọ síbi iṣẹ́. Bẹ́ẹ̀ náà ni ó ti wọ́n kọjá èyí tí wọ́n lè máa wọ ọkọ̀ elérò. Wọ́n ti fi ọ́fíìsì wọn ṣe ilé báyìí lára àwọn olùkọ́ wọ̀nyí. Ibẹ̀ ni wọ́n ti ń sùn tí wọ́n ti ń jí látàrí ìjẹgàba Nàìjíríà sí orí ilẹ̀ DRY. Tí kì bá ṣe ìjẹgàba Nàìjíríà yìí, àwọn olùkọ́ fásitì wọ̀nyí ìgbà 16 ọ̀tọ̀ọ̀tọ̀
ni wọ́n bá ti gba owó ọ̀yà wọn báyìí, tí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan sì jẹ́ owó tí ó tó owó láti oṣù 8 sẹ́yìn, tí ó yẹ kí àwọn agbésùmọ̀mí gómìnà Nàìjíríà tí ó ti yẹ kí wọ́n kúrò níbi tí wọ́n jẹ gàba sí, nítorí ọ̀sẹ̀ méjì ni owó òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa DRY. Ìgbà 16 ni àwọn olùkọ́ wọ̀nyí ìbá ti gba owó báyìí o. Ṣé rí bí àwọn agbésùmọ̀mí Nàìjíríà wọ̀nyí ṣe ń fi ìyà jẹ ọmọ ìbílẹ̀ Yorùbá IYP lórí ilẹ̀ wa DRY. a ti lè gbọ́ pé nínú ọ́fíìsì tàbí yàrá ìkẹ́kọ̀ọ́ ni àwọn olùkọ́ tàbí akẹ́kọ̀ọ́ mìíràn pàápàá ti ń dá iná oúnjẹ. Nígbà tí ìṣàkóso DRY ní ètò ìgbé ayé ìrọ̀rùn fún gbogbo IYP ti DRY, ṣé ẹ rí ìyà tí kò tọ́ sí ọmọ Yorùbá tí àwọn ajẹgàba wọ̀nyí ń jẹ, tí ó ń jẹ́ kí ó ṣẹlẹ̀ sí IYP? Ní fásitì ìlú Ìbàdàn, olú ìlú Democratic Republic of the Yorùbá DRY, nǹkan kò rọgbọ níbẹ̀ bákan náà. Ìròyìn náà sọ pé lára àwọn olùkọ́ fásitì ọ̀hún bákan náà, tí ó bá ti ń di ọwọ́ alẹ́ kí iṣẹ́ wọn tó parí, níṣe ni wọ́n á kúkú sùn sínú ọ́fíìsì wọn látàrí wàhálà tí ó wà nínú pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kó sí ojú títì láti máa lọ sílé. Àbẹ́ orí oríṣiríṣi wàhálà, àìbalẹ̀ ọkàn, àìlègbé ìgbé ayé ẹni bí ó ti wù ni látàrí ìwà ìgbésùmọ̀mí ètò amúnisìn tí kì í ṣe ìlú, tí kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà. Wọ́n ní a ti gbọ́ bùkátà ti di ìṣòro gidi fún àwọn. Bẹ́ẹ̀ kẹ̀sì rèé, gbogbo nǹkan èròbìnújẹ́ wọ̀nyí sì ń bá ti di ohun àtijọ́ tí ó bá jẹ́ pé àwọn ìka gómìnà Nàìjíríà wọ̀nyí kò hùwà ìjẹgàba ni, ṣùgbọ́n wọ́n máa kúrò láìpẹ́ yìí. Wọn ò rí bí yẹ̀ sí o, wọ́n máa lọ ni. Olùkọ́ kan ní fásitì Ìbàdàn sọ pé àwọn kò rí ilé tí ó dára gbé, bẹ́ẹ̀ ni owó tí àwọn ń gbà kò tó nǹkan kan. Ìyẹn ò tilẹ̀ ṣe é fẹnu sọ. Olùkọ́ fásitì lábẹ́ ètò ìmúnisìn Nàìjíríà kò jẹ́ nǹkan kan rárá ní àwùjọ olùkọ́ fásitì níbikíbi. Wọn ò yàtọ̀ sí nǹkan à ń tẹ̀ mọ́lẹ̀. Olùkọ́ mìíràn ní fásitì Ìbàdàn yìí sọ pé nítorí àwọn ìṣòro tí àwọn ń dojúkọ gẹ́gẹ́ bí olùkọ́ kò jẹ́ kí àwọn ní ìbàlẹ̀ ọkàn àti àlàáfíà láti lè fi gbogbo ara kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ní àwọn fásitì kan ní agbègbè Àkúrẹ́, gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, olùkọ́ kan sọ pé gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe le kókókó fún wọn, àwọn olùkọ́ fásitì kan sì gbà kámú pé àwọn ò lè wá síbi iṣẹ́ ju ìgbà 2, ó pọ̀ tán ìgbà 3 lọ́sẹ̀. Olùkọ́ náà sọ pàtó, ó ní kò sí olùkọ́ fásitì kankan ní agbègbè tiwọn tí ó ń wá síbi iṣẹ́ ní ojoojúmọ́ mọ́. Ọ̀rọ̀ náà ti débẹ̀, oníkálùkù kan ń rò ó nínú ara rẹ̀ pé ìgbà mélòó ni òun á lè lọ ni. Ó ti di a ò rí nǹkan ṣe sí. Kò ṣeé ṣe láti wà níbi iṣẹ́ ní gbogbo ìgbà tí ó yẹ kí wọ́n wà níbẹ̀. Kò ṣeé ṣe ní bí Nàìjíríà jẹ gàba ti ṣe jẹ́ kí ìgboro kí ó nira tó. Ṣé ẹ rí IYP bí ìjẹgàba Nàìjíríà ṣe ń ba ètò ẹ̀kọ́ ní ilẹ̀ DRY jẹ́? Kò yẹ kí ilé ẹ̀kọ́ kankan ó wà ní ṣíṣí báyìí. Ìjẹgàba Nàìjíríà ló jẹ́ kí ilé ẹ̀kọ́ wà ní ṣíṣí. Ẹ má gbàgbé gbogbo IYP ti DRY pé àṣẹ ti jáde pé kí a mú àwọn ọmọ wa kúrò ní gbogbo iléèwé wọ̀nyí, kí a yé ṣe àtìlẹ́yìn fún àwọn ajẹgàba wọ̀nyí. Àwọn olùkọ́ tó wà ní fásitì Ilé-Ifẹ̀ Democratic Republic of the Yorùbá, wọ́n ní lára wọn láti Iléṣà tàbí Òṣogbo ni wọ́n ti ń wá sí ibi iṣẹ́, tí wọ́n sì ń ná bí ó kéré tán 20,000 owó wọn ní Nàìjíríà lọ́sọ̀ọ̀sẹ̀ lórí owó epo. Èló ni wọ́n ń gbà tí eléyìí máa fi rọrùn? Olùkọ́ tí ó sọ ọ̀rọ̀ yìí sọ pé òun tí òun jẹ́ kọ̀fẹ́sọ̀ pàápàá, òun ò lè fi gbogbo ara ṣe iṣẹ́ torí pé owó tí òun gbà kò kájú ìlú. Ní ìpínlẹ̀ ìṣàkóso Ọ̀yọ́ ti àtijọ́ Old Ọ̀yọ́ Empire Democratic Republic of the Yorùbá DRY, àwọn olùkọ́ kan ní fásitì Ìlọrin
àti ní Màlété sọ pé iye tí àwọn ń gbà kì í ṣe owó rárá, kò tó nǹkan gidi láti ṣe. Olùkọ́ fásitì ti di òtòṣì paraku láti ọjọ́ tó ti pẹ́ ní ètò amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà. Ẹ jọ̀wọ́, ọmọ IYP ti DRY, irú ìdájọ́ wo ni ẹ rò pé ó tọ́ sí àwọn agbésùmọ̀mí ajẹgàba Nàìjíríà wọ̀nyí tí wọn kì í ṣe ìlú, wọn kì í ṣe orílẹ̀-èdè, ètò amúnisìn lásánlàsàn tí wọ́n tún wá ń fi ipá dúró sórí ilẹ̀ wa? Ẹ jẹ́ kí a máa ro eléyìí ní gbogbo ìgbà, ní èyí díẹ̀ tó kù, torí láìpẹ́ wọ́n máa kúrò níbi tí wọ́n jẹ gàba lé lórí o. Kí a wá máa ro bí ó ṣe pàtàkì tó láti fi gbogbo ara wa, gbogbo ọkàn wa ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ tí màmá wa MUA ń ṣe fún ìran wa. Àwọn olùkọ́ fásitì wọ̀nyí sọ pé owó tí àwọn ń gbà ó tini lójú tí a bá gbé e sí ẹ̀gbẹ́ iye tí olùkọ́ fásitì ń gbà ní àwọn ibòmíràn ní àgbáyé. Bẹ́ẹ̀ ni, ó tini lójú gbáà. Ọmọ Yorùbá IYP ti DRY, ẹ jẹ́ kí a gbárùkù ti ohun tí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá ń ṣe, kí a sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso adelé wa láti rí i pé àwọn ajẹgàba wọ̀nyí kúrò ní orílẹ̀-èdè wa ní kíákíá. Ẹ má ṣe gbàgbé kí a máa gbáradì fún àjọyọ̀ wa tí ó ń bọ̀ láìpẹ́. Ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY, àlàkalẹ̀ ètò ẹ̀kọ́ tó yè kooro ti wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé iléèwé gíga. Ṣé kò kúkú sí ibi kankan ní ìpele ẹ̀kọ́ tí àlàkalẹ̀ náà kò ṣàìmú ojútó? Kò sí ibi kankan tàbí ohun kankan nínú ìgbé ayé tí Olódùmarè fẹ́ fún ìran Yorùbá tí àlàkalẹ̀ náà kò ṣàìmójútó. Ẹ̀kọ́ tó péye ni àwọn akẹ́kọ̀ọ́ wa yóò máa kọ́ ní iléèwé pẹ̀lú àwọn ohun èlò ẹ̀kọ́ ti ìgbàlódé lóríṣiríṣi tí yóò mú ẹ̀kọ́ náà rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ àti fún àwọn olùkọ́ bákan náà. Ẹ̀kọ́ á wu akẹ́kọ̀ọ́ láti kọ́, kò ní jẹ́ èyí tí ó mú ìrora dání. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé Olódùmarè dá àwa ìran Yorùbá pẹ̀lú ọpọlọ pípé, àkókò nìyí tí ògo àwa ọmọ Yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá yóò búyọ nípasẹ̀ àlàkalẹ̀ ètò ẹ̀kọ́ tó ti wà nílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́. Ohun tí àgbáyé kò rí rí nípa ògo ọmọ Yorùbá wọ́n máa rí nípasẹ̀ ètò ẹ̀kọ́ wa àti àṣeyọrí àwọn ọmọ wa nínú ẹ̀kọ́ náà. Gbogbo àwọn yàrá ìkàwé ni yóò dùn wò, iná mọ̀nàmọ́ná tí kò ní ṣẹ́jú, bẹ́ẹ̀ ni omi ẹ̀rọ yóò wà ní àrọ́wọ́tó àwọn akẹ́kọ̀ọ́ wa. Ẹ̀rọ ayárabíàṣá náà yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Oore ọ̀fẹ́ yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. Ìwọ̀nyí àti àwọn ohun mìíràn ni a ó jẹ ìgbádùn rẹ̀ lọ́fẹ̀ẹ́ ní orílẹ̀-èdè DRY. Ìyẹn àwa IYP ọ̀fẹ́ ni fún wa, àfi ẹni tí ìdílé rẹ̀ ti dalẹ̀ ìran Yorùbá. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP, láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé àkọ́kọ́ gboyè ní fásitì. Àti pé èyíkéyìí nínú àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP tó kọ̀ láti kó ọmọ rẹ̀ kúrò ní iléèwé agbésùmọ̀mí Nàìjíríà tí ó ń fipá jẹ gàba lórí ilẹ̀ wa DRY lẹ́yìn tí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá olóyè ìyáàfin ti kéde wípé kí a kó àwọn ọmọ wa kúrò ní iléèwé ọ̀hún. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò san owó iléèwé àwọn ọmọ tirẹ̀ o, tí owó iléèwé náà yóò sì pọ̀ ju ti àwọn àjèjì lọ, gẹ́gẹ́ bí màmá wa MUA ṣe sọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn aṣojú wa kí gbogbo wa lè jọ jẹ ìgbádùn lọ́kan òjọ̀kan tó ti wà nílẹ̀ fún gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Ìgbádùn ló dé yìí o, ọmọ Yorùbá. Àfi ẹni tí kò bá ní nǹkan kan ṣe ni kò ní gbádùn DRY gẹ́gẹ́ bí IYP. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY.
kí Olódùmarè nínú àánú rẹ̀ kí ó gba adúláwọ̀ kúrò nínú ìrònú ẹrú àti ìmúnisìn ní ti àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. a ti rí àánú gbà. Olódùmarè ti rán ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá olóyè ìyáàfin sí wa láti là wá lójú. Gbogbo wa ni a ní láti mọ rírì mọ̀mọ́ wa Moa ní ìgbé ayé àwa ìran Yorùbá títí láéláé. Tí a bá ń pe èèyàn ní olùgbàlà tí Olódùmarè rán sí ìran kan, òun rèé o. Ẹ wo ìṣẹ̀dá tí Ọlọ́run dá wọn, bíbí ire. Ṣé a mọ̀ ṣá pé tó bá jẹ́ ẹlòmíràn tí ó ti irúfẹ́ ilé mìíràn jáde wá ni màmá ni, ó lè má ṣe rí ọmọ Yorùbá pé à ń jẹ ìyà, ṣùgbọ́n irú ilé tí màmá ti wá jẹ́ kí ó ká wọn lára pé ìyà ń jẹ àwa ìran Yorùbá, tí èyí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á tún wo bí Moa ṣe jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, tí ó ń gbọ́ ohùn Olódùmarè láti ìgbà tó ti pẹ́, tí ó sì máa ń ṣe ìgbọ́ràn. Ẹ jẹ́ kí a tún wo ìwà pẹ̀lẹ́ tí Ọlọ́run tún jogún ẹ̀ fún Moa. Tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni báwo ni ọ̀rọ̀ yìí bá ṣe rí? Ẹni tí ó ní ìwà pẹ̀lẹ́ bí àdàbà, tó sì tún jẹ́ pé tí ọ̀rọ̀ bá dé ojú ẹ̀, ó tún ní ìgboyà kìnìún láti sọ̀rọ̀ sí àwọn ọ̀tá. Èèyàn mélòó ni ó ní nǹkan méjì yìí papọ̀ ní ẹ̀ẹ̀kan náà? Ẹ jẹ́ kí a tún wo tí pé wọ́n jẹ́ akíkanjú oníṣòwò ní àgbáyé yìí, èyí tí ó fi ọkàn wa balẹ̀ gẹ́gẹ́ bí màmá fúnra wọn ṣe máa ń sọ pé kò ní sí òfò, kò ní sí àdánù ní ọ̀rọ̀ ìṣàkóso orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá DRY. Ẹ wá jẹ́ kí a wo àwọn èèyàn, àwọn tí gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ, àwọn tí wọ́n gbà pé lẹ́yìn Ọlọ́run àwọn tún ni, ṣùgbọ́n tí àwọn náà tún sọ fún màmá wa pé ohun tí màmá bá sọ fún àwọn ni àwọn máa ṣe, tí wọ́n fi ẹnu ara wọn jẹ́wọ́ pé Olódùmarè ló ní kí àwọn gbà fún màmá wa Moa. Ẹ jọ̀wọ́, irúfẹ́ ènìyàn mélòó ni ó ní àǹfààní àti oore ọ̀fẹ́ wọ̀nyí, tí màmá sì tún wá ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo rẹ̀, tí wọ́n ní ìfẹ́ ìran Yorùbá, tí wọ́n ní ẹ̀bùn àti sọ̀rọ̀ kí ó yé wa yékéyéké. Ẹ jọ̀wọ́, tí a bá ń sọ̀rọ̀ ẹni tí Olódùmarè rán sí ìran Yorùbá, ẹ jọ̀wọ́, a ti rí wọn o. Gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ, Moa ní Ọlọ́run gbé iṣẹ́ yìí lé lọ́wọ́. Àwa ti mọ̀ pé olè ní amúnisìn, wọ́n wá láti jí, láti pa àti láti parun. Láti ìgbà dé ìgbà tí màmá wa Moa bá ti ń bá wa sọ̀rọ̀ ni wọ́n máa ń fi àwọn nǹkan wọ̀nyí yé wa. Ẹ jẹ́ kí a ṣe ìrántí ohun tí ìkan nínú àwọn amúnisìn sọ ní 1815 ní ọjọ́ keje oṣù Èrèlé. Ó sọ fún àwọn Gẹ̀ẹ́sì ẹgbẹ́ rẹ̀ wípé ọrọ̀ tí òun ti rí ní Áfíríkà òun kò rí irú rẹ̀ níbikíbi. Èyí túmọ̀ sí pé kò sí irú ọrọ̀ bẹ́ẹ̀ nílùú tiwọn, ìlú òyìnbó. Kí a má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn wá o. Áfíríkà kò rẹ̀yìn o. Àwa ni aṣáájú o. Yorùbá sì ni aṣáájú ní ilẹ̀ adúláwọ̀. Èyí túmọ̀ sí pé kò sí irú ọrọ̀ bẹ́ẹ̀ ní ìlú tiwọn, ìlú òyìnbó. Gbogbo ìwà ìgbéraga tí àwọn òyìnbó ń hù nísìnyí, irọ́ ló dúró lé lórí. Gbogbo ohun tí àwọn òyìnbó fi ṣe ọrọ̀ lónìí, ilẹ̀ aláwọ̀ dúdú ni wọ́n ti jí. Ṣé a rántí pé wọ́n jí oríṣiríṣi nǹkan ní ilẹ̀ Yorùbá, wọ́n jí ilẹ̀kùn, wọ́n tún jí àga pàápàá. Kí a má ṣe tẹríba mọ́ láyé fún òyìnbó kankan. Ọmọ Yorùbá ó lè paraku ní amúnisìn. Ohun tí wọ́n jí, tí wọ́n sì ń rí jí káàkiri Áfíríkà, òun ni wọ́n fi ń ṣe ọrọ̀ tiwọn, tí wọ́n sì fi ń jẹ gàba lé àwọn aláwọ̀ dúdú ní oríṣiríṣi ọ̀nà ní àgbáyé. Ṣùgbọ́n ní tiwa, Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY àti bọ́. Ṣùgbọ́n a sì tún máa tẹ̀síwájú láti mú gbogbo ohun tí ó bá jọ mọ́ ìrònú ìmúnisìn pátá kúrò nínú ọpọlọ wa. Eléyìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, nítorí ẹlòmíràn sì lè máa rò pé ó ní nǹkan kan tí òyìnbó fi jù wá lọ. Rárá o. Bí o bá rí òyìnbó ní àwùjọ DRY, bí o ṣe máa ṣe sí aláwọ̀ dúdú tí kìí ṣe ọmọ DRY, bẹ́ẹ̀ náà ni kó o ṣe sí òyìnbó.
ní DRY òyìnbó tó bá sọ Gẹ̀ẹ́sì sí ẹ sọ fún kó lọ wá ògbufọ̀, kì í ṣe kí ìwọ náà wàá máa sọ òyìnbó tí ó sì jẹ́ pé aláwọ̀ dúdú tí ó bá sọ Gẹ̀ẹ́sì sí ẹ wàá ti sọ fún pé o ò gbọ́ nǹkan tó ń sọ. Òyìnbó kì í ṣe igbákejì Olódùmarè o. Fọ́nrán kan ni a rí ní àìpẹ́ yìí lórí ẹ̀rọ ayélujára. Fọ́nrán yìí fi hàn gbangba bí ẹgbẹẹgbẹ̀rún oríṣiríṣi iṣẹ́ ọwọ́, iṣẹ́ ọnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn amúnisìn wọ̀nyí jí kúrò ní Áfíríkà bí ó ṣe wà káàkiri ìlú òyìnbó lónìí, tí wọ́n tún fi ìgbéraga sọ pé àwọn ò lè fi sílẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ó wà ní ìtọ́jú lọ́dọ̀ àwọn ju ọ̀dọ̀ àwa oníǹkan lọ. Àbí ẹ ò rí ọ̀rọ̀ ẹ̀gbin, ọ̀rọ̀ ìwọ̀sí láti ẹnu òyìnbó amúnisìn sí aláwọ̀ dúdú. A ò gbọ́dọ̀ ṣàìmọ́ fi iyè sí pé ohun ìní wa, ohun àjogúnbá wa lọ́pọ̀lọpọ̀ ó wà lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn, kò sì gbọ́dọ̀ gbé síbẹ̀. Eléyìí ṣe pàtàkì kí a máa rántí nígbà gbogbo. Nǹkan wa kò gbọ́dọ̀ pòórá sí ọwọ́ òyìnbó. Ọkùnrin tí ó sọ̀rọ̀ nínú fọ́nrán tí a rí náà sọ pé ní ìlú London ní ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ìlú Paris ní ilẹ̀ àwọn Faransé ńṣe ni àwọn ilé ìfi ohun iyebíye pamọ́ sí kún fún ọ̀gọ̀rọ̀ àwọn ohun ẹ̀dá ọwọ́, idẹ, àgbélẹ̀rọ ènìyàn àti oríṣiríṣi ẹ̀dá ọwọ́ fún ìbòjú láti ilẹ̀ Áfíríkà kún ìlú òyìnbó wọ̀nyí ní rẹpẹtẹ. Ọkùnrin yìí sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ẹyọ kọ̀ọ̀kan wọn ni wọ́n sì kọ́ sí lára pé kò sí iye tó pọ̀ láyé tó lè rà á. Ó wọ́n ju ohun tí owó lè rà lọ. Ọkùnrin yìí wá lahùn, ó ní gbogbo nǹkan tí ó kọjá ìdíyelé lórí wọ̀nyí ńṣe ni àwọn òyìnbó jí wọn wá láti Áfíríkà. Ẹni tí ìrònú ẹ̀ bá máa rí ìgbàlà kúrò nínú èrò oko ẹrú ìmúnisìn kí ó yára gbọ́. Òyìnbó amúnisìn jalè Áfíríkà, ẹ̀rí sì wà fún èyí. Àwọn fúnra wọn ni wọ́n gbé ẹ̀rí síta. Ó wà káàkiri ibi tí wọ́n kó wọn sí káàkiri ìlú òyìnbó wọn. Ọkùnrin yìí sọ pé ní àkókò tí àwọn òyìnbó amúnisìn wọ̀nyí jókòó sí Áfíríkà tí wọ́n ń jẹ gàba, ńṣe ni wọ́n kó ẹrù Áfíríkà. Ọkùnrin náà sọ pé lára àwọn ibi tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àwọn ìṣàkóso Benin, ìṣàkóso Mali àti ìṣàkóso Congo. Tí a bá rántí dáradára, màmá wa Mua ti fi yé wa pé kò sí ẹlẹ́gbẹ́ ìṣàkóso Ọ̀yọ́, ṣùgbọ́n nítorí bí Yorùbá ṣe wà lókèlókè tó, àwọn òyìnbó wọ̀nyí wọn ò fẹ́ kí àwọn ènìyàn ó mọ gíga àti títóbi ògo ilẹ̀ Yorùbá. Wọ́n mọ̀ọ́mọ̀ máa sọ̀rọ̀ ìṣàkóso Ọ̀yọ́ àti àtijọ́ Old Ọ̀yọ́ Empire, kàkà bẹ́ẹ̀ wọ́n máa ru ìṣàkóso Benin sókè. Ṣé ó yé wa? Àwa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí òyìnbó amúnisìn kó ní ilẹ̀ Áfíríkà, ilẹ̀ Yorùbá ni wọ́n ti kó. Nígbà tí àwọn olè aláwọ̀ funfun wọ̀nyí ò bá rí nǹkan sọ mọ́, wọ́n á ní gbogbo àgbáyé ló ní àwọn ẹrù wọ̀nyí gẹ́gẹ́ bí ohun àdáyébá. Àbẹ́ẹ̀gbọ́, ta ló fún òyìnbó ní àṣẹ láti wá jí nǹkan ní Áfíríkà kí wọ́n wá máa pè é ní ohun àdáyébá gbogbo àgbáyé? Ọ̀rọ̀ rádaràda, ọ̀rọ̀ ọ̀dájú olè. Ṣùgbọ́n o, ẹ jẹ́ kí a ṣì máa bá bọ̀ ná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí a máa ṣe ìgbáradì fún àjọyọ̀ wa káàkiri Democratic Republic of the Yorùbá, DRY. Kéde o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéde o. A ò rí jù báyìí lọ lónìí, kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ajẹgàba ń fi ìyà jẹ IYP. Ohun tí a gbéyẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ètò ẹ̀kọ́ tó yè kooro. Olè amúnisìn. Ẹ kú ìkàlẹ̀.
ìròyìn Yorùbá.